A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi ẹ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun leléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti jáde. èèyàn mẹ́wàá ni wọ́n wá gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ wọ́n dojú ìbọn kọ bàbá. bó lọ̀rọ̀ náà ti lọ báwo ni wọ́n ti pa kábíyèsí ọba aláyé náà àwọn wo ló wá ṣiṣẹ́ yẹn wá lórí ọ̀fẹ́ àti bó lórí sọ̀rọ̀ kí lèmi àti olórí sọ ẹ jẹ́ a jọ gbọ́. olórí. wọ́n mà ti wá pa bàbá o. báwo ló ṣe ṣẹlẹ̀ mà. iwájú ìta náà jókòó sí níwájú ilé o torí wọ́n lọ Àkúrẹ́ bọ́n ṣe dé náà sí mi díẹ̀ tó ń jókòó síwájú ìta iwájú ìta tó ń jókòó sí ọmọ kan wà lọ́dọ̀ wọn pẹ̀lú ìyá patient kan ó jókòó síbẹ̀ pẹ̀lú ọmọdé ọmọ ọkùnrin kan báyìí ó ṣàwọn bí mẹ́rin síbẹ̀ ni mo ṣe náà wọlé ṣá wọ́n gbọ́ kàkàkà kúkúkú kàkàkà kúkúkú wọ́n bẹ̀ sí rọ̀jò ìbọn wọ́n dojú ẹ̀kọ́ bàbá àwọn méje àwọn mẹ́ta wà lẹ́nu ọ̀nà náà kò rán bàbá wọ́n gbé oníkan gbé òun sílẹ̀ wọ́n tún gbé sílẹ̀ bó ṣe múfù ẹ lọ nìyẹn o kan tí lọ bí mo ṣe sáfíkà nìyẹn ìkànlé mi mo ṣe àláìdà sínú igbó kò mọbi tí mo dúró sí. ṣé wọn yìnbọn sẹ́yìn. kò dọ̀dọ̀ mi o wọ́n yìn ṣùgbọ́n kò mú mi mo ṣe lọ nìyẹn tó ṣàǹfà lọ́mọ bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ sẹ́ni tó jáde sí mi o torí mo ṣe ń rọ̀gbò ìbọn wọ́n ṣàfọ́ nǹkan mórí ẹ̀ pẹ̀lú ibi ikú ẹ̀ wọ́n ti pákó o. ẹ dúró ná irú àwọn èèyàn wo ni mà. wọ́n ní káyì ṣákẹ́kẹ́kẹ́ èdè tó ń sọ nìyẹn o èdè tó ń sọ nìyẹn o. ní kò sẹ́ni fẹ́yìn àti bàbá jọ ń jà lónìí. kò sí bàbá ò kì í jà kò sí wọn ti ẹ̀ kí káyì. àwọn kan ń du ilẹ̀ ń bẹ̀ yẹn ńgbà kan báyìí ṣé kò sí àwọn èèyàn tó bóyá ló àwọn. irọ́ kò sí sa. àwọn méje ló wá kò sí àwọn méje níwájú ilé ọ̀dọ̀ wa ọgọ́ mẹ́ta níwájú palace ó ṣe mẹ́wàá wọ́n ti pákó o. gbogbo bọ́n tán yìn sí wọn kò ràn wọ́n. kò tiẹ̀ rán rárá kò rán o. ẹ wá ní wọ́n fọ́ nǹkan mọ́ wọn lórí. bẹ́ẹ̀ ni wọ́n fọ́ nǹkan mọ́ lórí o gbogbo orí wọn ti wú gan gidi ó ti wú o. wọ́n ti fọ́ nǹkan mọ́ lórí o. wọ́n sì wà ń lé báyìí wọ́n ti tẹ̀wọ̀n sí palace. àánú bàbá ṣe mí o. àbólórí kọ́ mo bá sọ̀rọ̀ ni. èmi ló ń sọ̀rọ̀ náà ṣá olórí ló ń sọ̀rọ̀. kò sẹ́ni tó jáde ní gbogbo ìgbà yẹn mọ́. kò sí o bí ìbọn ṣe dún kàkàkà àwa wẹrẹ ló wà ń lé wọ́n ti target kò yé mi o wọ́n ní wọ́n ti ẹ̀kọ́ gidi ìnà ìtàgbòlú gan wọ́n tó máa bọ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀rọ náà ṣé wọ́n gbé ẹlòmíì lọ. kò sẹ́ni tán gbé kò tiẹ̀ sí kò sí. ẹ jẹ́ tẹ̀ ẹ́ wájú àwọn ọmọ kéékèèké kan wà lọ́dọ̀ bàbá nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ àwọn ọmọ yẹn wọ́n sí lẹ́gbẹ̀ẹ́ bàbá o ṣùgbọ́n àwọn kan wà wọ́n ń bá àwọn èèyàn gún àgbo lẹ́ẹ̀kùlé àwọn kan náà wà ní àrọ́wọ́tó bàbá kí ló ń tó wá ṣẹlẹ̀ kí làwọn ọmọ wọ̀nyẹn rí ó ń bọ̀ ẹjẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ wọ̀nyí náà. ṣé ọmọ ìlú ni. rárá ọmọ ìyàwó bàbá. ọkọ ọmọ ìyàwó bàbá.
ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú yìí bẹ́ẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ṣe pé ń bó lẹ́wà ń gbà yẹn. àná yẹn ibi báyìí mo ti kúrò bàbá jókòó síbí mo fẹ́ lọ ra bátìrì níta wọ́n wá ní kí n mú álọ̀mù tó fẹ́ fi ṣe bá kábíyèsí ṣe kíní ọbẹ̀ wọn mo wá ṣe dé mo tiẹ̀ wá ń ta àwọn èèyàn wá gba bẹ̀yẹn délé wọ́n gbà Déníyì ó jókòó síbi abẹ́gi yẹn ó ń tẹ fóònù èèyàn kan tiẹ̀ lọ sọ́dọ̀ Déníyì tó ní kó stand up ó ṣáà ibi tí mo wà ní òun wà níbi ibẹ̀ yẹn ó tẹ̀ ṣe kọ́ǹkì bọ́ Déníyì wá sá ó sá dé bí bó ṣe sá yẹn náà lèmi náà tí mo sá tí mo wá wà níbi tí mo wà níbẹ̀ yẹn nǹkan tí mo wá ṣàgbọ́ wọ́n wá ti mú kábíyèsí kan ṣàna kábíyèsí ibẹ̀ mo ní dídùn kábíyèsí tó ṣàṣe gbà move gbà èmi mi ti ẹ̀ mọ̀ pé kábíyèsí ni mo tàkọ̀ bóyá ó ní èèyàn kan tó wá mú bíbà èmi mọ̀ pé kábíyèsí náà mú lọ ìgbà tí ìbọn yẹn ṣáà ti pọ̀ jù tó wá dún papapapa mo ṣáà sá lọ ilé ẹlẹ́kẹta ni mo wá sá lọ tí mo wá lọ dúró sí ìgbà tí mo wá rí sí gbogbo ibi ṣáà ti dá èèyàn kan wá kọjá bàbá yẹn jẹ́ bàbá Rẹ̀mú ó wá kọjá bó wá ṣe kọjá mo wá ní mọ́mì pé bàbá Rẹ̀mú ti kọjá àwa bọ́ta bá wa ṣe bọ́ta wá sílé àrí bàbá aṣáà ti ń pè pé wọ́n ti gbé bàbá lọ àrí bàbá o àwa wà níbẹ̀ yẹn bá a ṣe wà níbẹ̀ yẹn délé ni àwa rí máa kan tó gbé school bag ó wá ń bọ̀ àwa ní ibo ló ti ń bọ̀ àwa ní ṣé ó bá wa rí àwọn kan báyìí pé wọ́n mú kábíyèsí ó ní òun rí èèyàn kankan àwa ní ibo ló ti ń bọ̀ lálẹ́ ó wá ní òun ti oko ń bọ̀ àwa ní ṣé tẹ̀yìn ló toko ń bọ̀ bàbá Rẹ̀mú yẹn ṣàbẹ̀ lọ́wọ́ pé ṣé máa yẹn mi rírí bàbá yẹn ṣàbẹ̀rẹ̀ pé ṣé ọmọ iṣẹ́ èèyàn bélébélé ni ó wá ní pé tó ń bá èèyàn bélébélé ń ṣiṣẹ́ mo ti gbàgbé orúkọ tó pé ó wá ní ó ní òun ni ó wá ṣàlọ ìgbà táwa máa dé ibẹ̀ òkú kábíyèsí la wá bá ń lẹ̀ lẹ́jẹ̀ ti bo lálẹ́ yẹn mi ìmọ̀ orúkọ èèyàn tó béèrè pé ibo ló ti ń bọ̀ pé ṣé ọmọ iṣẹ́ èèyàn bélébélé ni bàbá Rẹ̀mú. ṣó lẹ́ni tí kábíyèsí àti ẹjọ́ ń jà tẹ́lẹ̀. kábíyèsí wọn ń jà mi gbọ́ pé kábíyèsí báyọ̀ kankan jà. torí àwa gbọ́ pé wọ́n láwọn kan ti sọ rí pé wọ́n ti pẹ́ jù lórí ipò ọba ìwà mọ̀ bóyá ó lé àwọn àti àwọn kan tó jọ ń. rárá mi ìmọ̀ pẹ̀ yẹn. ta ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ bàbá lánàá. ó wá tọ́jú ọmọ ẹ̀ bíbá yìí. ó ń dà báyìí. ó máa wà nínú ilé bẹ̀ yẹn. ṣé ẹ mọ̀. ìyá àbó ti lọ ìyá Ayọ̀. torí òun gan ni ó dà pé ó ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru fún bàbá tí bàbá ń sọ̀rọ̀ ògùn fún lọ́wọ́. pé kó má mára pamọ́ pé bàbá ni wọ́n mọ̀ pé owó ló ṣe pé wọ́n á ṣe fún pé kó lọ ra kan bélébélé wá pé wọ́n á ṣe fún kó lọ ra kan bélébélé wá. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Fatima. kí lorúkọ yìí. Adéníyì. báwo ló ṣe jẹ́ sí kábíyèsí ọba Àgàmù. ọmọ ẹ̀gbọ́n wọn ni. ọmọ ẹ̀gbọ́n wọn. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú yìí báwo ló ṣe ṣẹlẹ̀. ní alẹ́ àná èmi nìkan mo wà ń ta ní abẹ́gi ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ so mo tẹ̀ ń tẹ fóònù mo tẹ̀ rí àwọn pípọ̀ yẹn tó jáde sí mi bíi méje ni wọ́n tó jáde sí mi wọ́n á sọ pé ìwà wọn dára wọ́n á sọ pé kí ni mo ṣe pé mi jalè mo tẹ̀ sọ pé kí n súnmọ́ kí n wojú wọn dáadáa ni bí ẹnìkan ní wọ́n ṣe gbé bọ̀ nẹ̀ mo ṣe krọ́ọ̀kì bọ̀ yẹn bí mo ṣe jápa nìyẹn yẹn sì tí màá gbé mo tó gbọ́ gbà sí ìbọ̀bẹ̀ sí ìdún ìbọn yẹn sí ẹ. mi tẹ̀ bá ṣe mi lọ́yìn sí lórí èmi wájú mo ibi tí mo sá ló mo fèsì ní tèmi. ta ló ń jẹun lọ́wọ́ tán ní pé kó gbóúnjẹ ẹ lẹ̀ tó lóun ò lè gbóúnjẹ òun lẹ̀ lára. èèyàn patient ti kábíyèsí tọ́jú bí ni. ok. so ìgbà yẹn náà mo wá sá lọ so mi wá padà gbọ́ ìgbà tí mo wá padà jáde síta àwọn pípẹ́ wọn wá ti sá lọ so bí obìnrin kan ṣe ń ti ọ̀nà ìtàgbòlúbọ̀ nìyẹn ó wá sọ pé wọ́n pa obìnrin kan sí alẹ̀ ní ibẹ̀ yẹn ká tó débẹ̀ òkú kábíyèsí la bá ń bẹ̀. ọlọ́run àforíjì yìí ọlọ́run àforíjì. kí lorúkọ ẹ. Òjó. báwo ló ṣe jẹ́ sí kábíyèsí ọba Ọ̀gá ti Àgàmù ń bí. ọmọ ìyàwó ni. ọmọ ìyàwó wọn. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní alẹ́ àná báwo ló ṣe ṣẹlẹ̀ mo fẹ́ kó sọ̀rọ̀ sókè o. mo bá gbadé àbúrò mi ọmọ mo bá ṣàṣàmẹ́tì bí bàbá ṣe pè mí mi kọ́kọ́ gbọ́ ẹ̀gbọ́n ẹ̀ wá pè mí mo ṣe wá sọ̀dọ̀ bàbá nìyẹn bàbá wa ní pé wọ́n pè mí pé mi dáhùn wọ́n á ní ẹ̀sà mi gbọ́ ni wọ́n á fún ẹ̀gbọ́n ní Samsung wọn pé wọ́n bá wò kàn bẹ̀ kọ́ wọlé torí kàn èmi gan mo dá ifá yẹn tó ń sẹ́ndì ó fà sí bàbá láti outside ni. ok wọ́n máa ń dáfá. èmi mo ṣe ifá yẹn láti outside ni
ìgbà tó wá pé bàbá wa nítorí ó mú ètùtù bàbá wa ṣàlàyé fún wọn bọ́n bí bàbá wọn ṣe tọ́ kí wọ́n ti gbọ́ náà wọ́n kọ̀ tẹ̀ kò tó bí 2 minutes náà sí kọ́ mi wọlé pé bàbá ṣé èyí lílé bí a mi torí wọn gbé sí last week àmì ìmọ̀ bí a ìwà náà sọ àbí èdè wa mi bàbá ṣàní wọ́n wà lé kò tó bí gbogbo ẹ̀ ò tó bí 2 minutes 3 minutes mo kọ́kọ́ rí ẹ̀gbọ́n ìyẹn ọ̀gádé ní wọ́n sábẹ́lẹ̀ mo á sọ fún bàbá pé ẹ bá fẹ́ àbọ̀ lọ́wọ́ mọ̀dà fún nǹkan tí ń ṣe ẹlẹ́ta bọ̀ ó dà kí wọ́n tètè kíyèsí bọ́ ṣe wo ẹ̀bẹ́lẹ̀ làwọn yẹn ṣe jáde bí àwọn mẹ́rin wọ́n yẹ sí plate number bàbá plate number mọ́tò wọn. plate number mọ́tò wọn torí bàbá bò wọ́n sì tèèyàn wọ́n ṣe wò rárá wọ́n ṣe yìnbọn síbí nìyẹn. wọ́n yìnbọn síbo. wọ́n yìnbọn sí ọ̀dọ̀ bàbá. wà ń gbà yẹn. wọ́n wọ́n mú wa wọ́n ní ká di aṣọ wọn mú ìwọ̀n àti ẹ̀gbọ́n àti àpẹ́sẹ̀ntì wọn obìnrin wọ́n ní ká di aṣọ wọn mú. ìgbà tó wáyá tó ti dé abẹ́ igi bí bàbá wa ní ká máa lọ ká máa sá lọ. bàbá tí wọ́n wá yìnbọn sí bàbá yẹn bàbá ní kẹ́ di aṣọ wọn mú. bàtẹ́ wá di aṣọ wọn mú ṣé àwọn yẹn wọ́n wá dáwọ́ ọ̀bọ̀n dúró. wọ́n yìn lọ ní o wọ́n dúró. wọ́n máa yìn tó bí mélòó. wọ́n á yìn tó níbi sport wọ́n á yìn tó 20 bullet. tán yìn sport ni. ìkan kò bà kankan lára yín. ara kò sẹ́ni tó. ìgbà tẹ́ wá sá fún bàbá tẹ́ wá tí bàbá ní kẹ́ sá kúrò mẹ́ kẹ́ sá kí ló wá ṣẹlẹ̀. mo sá lọ sínú gbé ìbàdàn mo ti wọ́n dùn. egbò ti wà lẹ́sẹ̀ yìí. inú gbó ìyìn ibẹ̀ mo ṣáà jáde sí ọ̀hún yẹn. kí ni wọ́n wá padà rí. tọ́nẹ́sì ìgbà tí ẹ̀wẹ̀ ti dá táwa jáde ẹnìkan wá jáde mẹ́ wọ́n wá sọ pé òun rí obìnrin kan pé wọ́n pa sílẹ̀ ó ká lọ débẹ̀ wọ́n á rí pé kábíyèsí ọba àgàmọ́ ni. ọlọ́run àforíjì wọn ṣé lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Òjó. kí lórúkọ ẹ. orúkọ tèmi ni Fálọdún Adélẹ́yẹ Martin. báwo ló ṣe jẹ́ sí bàbá. ọmọ bíbí inú kábíyèsí ni mo jẹ́ èmi dẹ̀ ni ọkùnrin wọn níbi kejì ipò kẹrin mo dẹ̀ yàn sí lọ́dọ̀ wọn. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. lóòótọ́ ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ní ìsìnlé torí mo wálé ní last January mo ṣẹ̀kúrò nílé mo wà ní Ìkàrẹ́ ní school Àkùngbà bọ̀ wọ́n ṣe pè mí lálẹ́ àná ní guys around 7:17 ní àbúrò màájì ó ní wọ́n wá kidnap kábíyèsí nílé láwọn Fúlàní mo dẹ̀ pé olórí ní wọ́n ti wá gbé kábíyèsí fún wọn gbé wọn lọ sí ọ̀nà ìta níbi oríta bẹ̀yẹn létà wàá tó máa padà pè wọ́n padà again wọ́n ní kábíyèsí ti jọ́nà ń pè pé wọ́n ti pa nǹkan wọn là nǹkan mọ́ wọn lórí sáà mo dẹ̀ gbà bọ́ mo ṣe débi with àwọn nǹkan tí kábíyèsí ti sọ fún mi tẹ́lẹ̀ bó ń ṣẹlẹ̀ ní community ní personally mo lè affirm ẹ pé ikú dáàdì mi wà látara ìta from this community from his family and from the other family ni ikú ẹ̀ ti wá because iṣẹ́ tó ń ṣe is like more or less of assassination. But ṣé nǹkan tí o wòye báyìí ṣé bàbá rẹ ń bá àwọn èèyàn kan jà tẹ́lẹ̀ ni. kábíyèsí ò bá wọn jà rí tí mo ti mọ̀ láti kékeré wọn bá wọn jà rí. àwọn wo ló wá ń bá wọn jà. one from my family àti family mi wọ́n jọ ní ìṣù dáadáa. orí ìṣù wo. wọ́n ní ìṣù lórí oyè sígbà kan. oyè báwo. oyè ipò ọba. tí bàbá rẹ wà. tí tán wà. torí mo gbọ́ rí pé wọ́n ní bàbá rẹ ti pẹ́ jù lórí àlééfà. bẹ́ẹ̀ ni òótọ́ ni. ó yẹ kí bàbá rẹ ti kú kan ti ṣígbá kan ti papòdà. wọ́n nínú fámìlì yìí náà ló sọ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ láti mi sọ fún náà wá pé àbúrò wọn kó wá bá wọn sọ pé wọ́n ti pẹ́ lórí rẹ̀ pé moreover òun náà tó jẹ ipò ọba yìí lábìsí náà àwọn á sọ fún wọn pé gbogbo yín bá tó jẹ́ pé family Fálọdún ni wáyé pé ṣèbí ó yẹ kí a jọ fọwọ́sowọ́pọ̀ nígbà tó wà lórí kájọ ṣèlú kó da kára ìta má rí àárín wọn lóòótọ́ ará ìta náà ó wà náà tó ń gbógun páwọn náà fẹ́ jẹ ipò ọba yìí náà dáadáa nínú ìlú yìí náà ìgbà kan náà náà tán pín ìlú sí méjì tán ní àwọn kan jẹ ọba ìsàlẹ̀ pé kábíyèsí ọgán jẹ ọba òkè tọrọ nínú ìlú Àgàmú ọba kan làwa mọ̀ ọba kan náà dé ládé nílùú Àgàmú bẹ́ẹ̀ ni. sọ àwọn kan kóra wọn jọ. bẹ́ẹ̀ sàn bí àwọn ní ọba ìsàlẹ̀. mo tún gbọ́ pé wọ́n lẹ́gbọ̀n bàbá rẹ̀ gan pé wọ́n agree pẹ̀lú bàbá yín. wọ́n agree sẹ́yìn láti bí 2011 àti 2011 yẹn ọ̀rọ̀ yẹn wọnú family crisis community crisis pẹ̀lú this chieftaincy matter náà ni mẹ́ta yẹn papọ̀ sójú kan. àpẹẹrẹ wo ni wọ́n ti máa ń rí sẹ́yìn nínú ìlú yìí tó fi rí i pé lóòótọ́ ó dà pọ́n gbógun ti bàbá rẹ̀. lọ́pọ̀ ìgbà kan ọ̀nà fínà dé wọn tán lè dìde fún bíi 3 months 3 days and 3 weeks nígbà yẹn bẹ́ẹ̀ ni ní 2011 àwa méjìlá lè dúró tán tí kẹrin gbà mí pẹ̀lú ìyá wọn ogun olórí Adéṣẹwà ti tòun dún yẹn àwa méjìlá wọn bí wọ́n ta tẹ́kẹ̀ ogun ọ̀gbà yẹn
tọ̀ sí àwọn ọmọ kọ́ṣẹ́ bàbá wọn bàbá Fámúyìdé late person Mr. Fámúyìdé kọ́ lọ́n fún àwọn orí kẹ́ wọn ló tún wá tó ń fún kábíyèsí ní àwọn kankan tó máa lò àwọn kan náà mú nǹkan wá gbà tí dáàdì mi ní pé àwọn ò lè lò ó but before that issue pé wọ́n tó sick yẹn nígbà yẹn wọ́n náà ti poison bread kan náà wá gbà yẹn gbà mo wà secondary school I was in GS3 then. àwọn wo ni ará tàbí. wọ́n ní àlejò kan ló gbé wá but dáàdì mi àwọn fámìlì pé kì í ṣe ara àlejò yẹn gangan ló dídì ní bread yẹn pé family ló send bread fún gbà yẹn that was 2011 yẹn náà ni. wọ́n náà ti wá máa ń dògún lẹ̀ ń bí báyìí tipẹ́tipẹ́ ṣé. òótọ́ gidi ni àwọn ló wà ń dà original òótọ́ ni. ìgbà kan wà bẹ́ẹ̀ ti káwọn kan rí tó wá dògún lẹ̀ ń bí. dáàdì mi ti rí èèyàn kan rí ta le tó drop bàtà ẹ̀ síbi oríta iwájú ọ̀dọ̀ wọn rí báyìí tí kábíyèsí mú bàtà yẹn gbà yẹn. ṣé family yín náà ni. kábíyèsí ní family wa ni tọ́jọ́ yẹn mo rántí pé àjọdáfà ìlú fani kan lọ gbé ètùtù yẹn sí oríta àwọn gbé lọ ariwo tí mo gbọ́ níta yẹn ni a fi tẹ̀lé wọn ẹni drop bàtà kábíyèsí á dárúkọ èèyàn tó ní bàtà yẹn gbà yẹn ó yẹ ní báyìí ló ní bàtà o. láì ṣe pé kábíyèsí rí. kábíyèsí tán bá rí yẹn wọn ò ní sọ pé wọn rí nǹkan kan tí kábíyèsí bá kọ fún rí nǹkan wọn sọ pé wọn rí kábíyèsí yẹn sọ pé if dókítà bá rí nǹkan gan kábíyèsí àyè máa wò pé ẹ fi lórí ilé yí padà ni kábíyèsí tó lè sọ̀rọ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ọ̀pọ̀ ó ti pẹ́ gan ó ti jẹ́ nǹkan tó ti kọjá nǹkan tán lè mú pa wọn mọ́. ṣé lóòótọ́ ni wọ́n wá ń jánẹ̀tì yín rí. lóòótọ́ ni wọ́n ń jánẹ̀tì kábíyèsí gbogbo wa náà dẹ̀ máa ń gbálẹ̀kùn wọn. wọ́n máa ń ja evidence ìwà ń bẹ̀ gan tán ìjà òfin sẹ́ẹ̀tì gbà tí mo wà ní January. wọ́n máa ń ja àwọn louvers wọn sliding mirror wọn á yọ sliding kìíní ni wọ́n á yọ láti máa rí pé wọ́n ṣí window wọ́n da nǹkan sílẹ̀. wọ́n da ògùn lẹ̀ sí. bẹ́ẹ̀ ni òótọ́ dẹ̀ ni kì í ṣe pé bí láti mi fi àṣe àyè sọ. kí làwọn nǹkan míì tó tún rántí. ọmọ rántí ni pé láti máa sọ fún wa dáadáa pé láti kékeré tóun ti jẹ ọba ni àwọn ẹbí àti àlùtàn ti jẹ́ kóun gbádùn ipò tóun wà wípé bàbá wọn á dẹ̀ máa kún yàn pé orí tí bàbá wọn ṣe títí fún wọn nìyẹn tí wọ́n fẹ́ fi pa títí tí wọ́n fi rí pa tí wọ́n fi gba ojúlówó wọn làwọn náà tí wọ́n tún mú wá yìí ni àwọn ìlú àti ẹbí. bàbá yín fọ́ lójú. ogun ìlú náà ni. ó dàbí bàbá yín mo gbọ́ pọ́n náà fọ́ lójú fún 25 years. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ sì máa ń dá ifá pẹ̀lú wọ́n ṣe fọ́ lójú. kò dẹ̀ ṣe wíìtẹ́ lọ papọ̀ wọ́n dárúkọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí wàá ṣe gbọ́ tán bẹ́ẹ̀ ni torí mo bá wọn lò fún wọn bí mi náà ti tó mo èyí ẹ̀ tán bí mi làwọn náà ṣẹ̀kù àwọn dẹ̀ ní olówó mi. ìyẹn bàbá yín. bẹ́ẹ̀ ni. so bọ́rọ̀ ṣe wá rí báyìí àwọn wo lẹ wá fura sí. wọ́n ní ti fura sí gbogbo èèyàn la fura sí torí tí kú ló bá pa ni tòde ò lè pa ni. èmi mọ̀ pé ẹbí mi àti ẹbí kejì tọ́jọ́ jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò Fálọ́dún náà àwọn méjèèjì ló kọ bá àpapọ̀ tán pa kábíyèsí tán assassinate kábíyèsí torí kábíyèsí ń ṣèyàn tíyàn kan lè kì í mọ́lẹ̀ ní ọ̀rẹ́ rẹ̀. bàbá rẹ ti lò tọdún mélòó lórí ipò ọba. láti mi jọ wá ní 1992 March 3rd tí náà dábìí àwọn tá ti. Ọlọ́run wá tú àṣírí àwọn amọ̀òkùnṣèkà yẹn. àmì àṣẹdùn orúkọ tèmi ni Fálọ́dún Adélẹ́yẹ Martin ọmọ bíbélì tó ìlú Àgàmù. ó wá ní ọmọ kan tó jẹ́ pé ọ̀rọ̀ bí àwọn èèyàn wọ̀nyí ti wọlé gan-an ó yé ó sì rí wọn dáadáa ọmọ yẹn lẹ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yìí. kí lorúkọ ẹ̀. orúkọ mi ni Abbas. ká máa sọ̀rọ̀ sókè o. orúkọ mi ni Abbas Adéyẹmọ. ìlú wo la wà yìí. Àgàmù. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níbí báwo ló ṣe ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ níbí gẹ́gẹ́ dédé aago 7:20 ní ìrọ̀lẹ́ bàbá jókòó sí ìta níwájú ta. ta ni bàbá. Ọbáfín. ok ìyẹn kábíyèsí Alágàmù. mo ń lọ sísàlẹ̀ ọba pè mí ní Ọmọládọjà wá ń bí tọwọ́ Ọmọládọjà ní ọmọ pè mí tó yà Ìbàdàn mo ti wá wọ́n ní Ọmọládọjà wá ń bí o wọ́n ní Ọbáfín àbá mo tún lọ bá wọn wọ́n ní dó ọ̀rọ̀ wà mo dó sẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀ wọn dítú pé patient kan náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn kí n tó dé sí ọ̀dọ̀ wọn. lẹ́yìn àwọn tí kábíyèsí ń tọ́jú ìyẹn náà bàbá ní Òjó wọ́n ti ẹ̀fà ìwò Òjó lẹ́ẹ̀mẹ́ta pé Òjó kò gbọ́ ìmọ̀ àìsàn ẹ̀fà ìwò Òjó bàbá sáré bu pé a ní ń jòjò ọmọ kábíyèsí ó sọ di pé Òjó ní bàbá wa nígbà tí èyí gbọ́ sí etí ẹ̀ di pé tí n bá ń pè é gbọ́ ariwo mi ó sá wà pé ó náà wá síta àjọ̀dún sí ẹ̀gbẹ́ kábíyèsí ní ọba Àgàmù àjọ̀dún sẹ́gbàá kò ju wọ́n méjì kọ́ méjì tán méjì kan pọ̀ pé ìyẹn ọba Babáfín ọba Àgàmù láti òkèèrè ní tiẹ̀ ní
lọ iṣẹ́ wọn sọṣẹ́ wọn fún wọn pé ifá yín mú báyìí lónìí, ifá yín dá báyìí, ifá yín sọ báyìí lónìí o, ìyẹn lọ. Kọ́ ilé kejì tán wọ́n á receive ẹnìkan pé wọ́n ó ní ẹ̀lú ọba fíhàn sà, bàbá ní o ṣe é wà ń lé, ọba ní mú wà ń lé torí àwọn àlejò ní bàbá pè, àwọn àlejò ní bàbá pè ẹni yẹn. Kò pẹ́ sígbà yẹn èmi àtọmọ Òjó ìyàwó wọn a wà ní ẹ̀gbẹ́ ara wa, akọ̀kọ̀kọ́ rí èèyàn kan ó lọ di mọ́tò, ó ṣí plate number ọba ò pé ṣé ó wo ọkọ yẹn ṣé mọ́tò bàbá mọ́tò ọba ẹni yẹn lọ bẹ̀ owó ó lọ díẹ̀. obìnrin àbọ́kùnrin? Àwọn ọkùnrin ni pẹ̀lú ìbọn lọ́wọ́. Ó ṣí bó ṣe ṣí tán pẹ̀ sígbà yẹn akàn rí wọn kọ́kọ́ dàbọn kọ́kọ́ dún níbi abẹ́ mọ́tò wọn dàbọn méjì bẹ́ẹ̀. Àwọn yìí sí. wọ́n yìn síbi tó bá wà ibi táwọn ọba wà gangan straight bullet. Bàbá kan wà ń bí ó dà pé wọn kọ́ rí bàbá, wọn kọ́kọ́ rí bàbá, wọ́n ṣe wá rí bàbá ẹ wá lọ bẹ́yẹn kan bí wọ́n ní ọba náà pé bóyá bàbá ló jókòó síbẹ̀ wọn. Ó sáré bá fín. Wọ́n ní ọba fín àbá bá a ṣe mọ́ ń kí ẹnu. Ṣé Yorùbá lẹni àwọn tó wá bá yín? Kì í ṣe Yorùbá. Báwo ni ṣe wá sọ wọ́n di ìmúra wọn. Dúró ṣe báwọn ló sọ pé wọ́n sọ pé bá fín. Ẹ mọ̀ pé normal language ẹ mọ̀ normal bó ṣe mọ́ ń kí bàbá ẹni ọba fín. Ṣé àwọn tó wá yẹn ló sọ bẹ́ẹ̀? Àwọn kan wà ń bẹ, Yorùbá wà ń bẹ, Haúsá wà ń bẹ, bọ̀ bóyá wọ́n lè mọ láti bí Haúsá bọ̀ àwọn tó wá ìmúra Haúsá náà kìtì wà tó bojú bomú tó dẹ̀ gbé bọn kọ́rùn bíi ẹmọ àwọn straight bullet wọ́n tó sí bíẹ́tì wọ́n tó sára bẹ́ẹ̀. Wàkẹ́tì àyàkọ̀ rí àwọn ní ẹ̀bùn wá fín. Ó ti wá dé ibi pé wọ́n ṣí place number. Wọ́n ti yin straight bullet sí kábíyèsí. Èmi àtọ́mọ́ ẹni bàbá wa sọ fún wa pé ẹ̀yàn Ládọjà di singlet mi mú o, di aṣọ mi mú, èmi náà mú aṣọ bàbá tó singlet ni bàbá wọ̀ ní alẹ́ àná yẹn mo dì mú. Wọ́n ní Òjó di aṣọ mi mú, èèyàn Òjó ilé ọmọ náà dì mú, ìyẹn bí ṣẹ̀ṣẹ̀ yẹn náà ó di aṣọ bàbá mú. Ibi tá wọ́n kọ́ sáré dàbọn bo àwa tá a tó wọ̀ mọ́ bàbá, wọ́n dàbọn bo alákòókò. Gbogbo yín ti di aṣọ bàbá mú. Bọ̀ wọ́n dàbọn bo gbàgbàgbàgbàgbàgbàgbà. Nígbà tó dẹ̀ kan náà bàbá kan pé ó kọ Òjó, ìgbà yẹn pé ìwọ Òjó ní bó ṣe ń yìnbọn. Àwọn tó ń yìnbọn yẹn ń bo náà dúró sí. Wọ́n dúró síwájú bàbá gẹ́gẹ́ iwájú bàbá yẹn náà dúró sí. Close range ni o. Close ẹmọ ibi bí ibi abẹ káwọn wà ibi igi yẹn ibi igi tó wà níbí ibẹ̀ yẹn dúró sí. Wọ́n ṣe wá dúró sí ibi igi yẹn. Ẹ̀yin sì ti di aṣọ bàbá mú. A sì ti di aṣọ bàbá yẹn náà níyẹn bọn bàbá ní Òjó ẹ sá lọ o, Ládọjà ẹ sá lọ o. Èmi àti ọmọ wa sàgbà bí by the time sàgbà bí bọ̀bọ̀ kan jáde ó dó síbi ìkan jáde lọ́hùn ó dó síbi ìkan wá dó síbi ẹnu ọ̀nà wọn pé kí bàbá má lè wọlé. Ẹjẹ mẹ́ta wọ́n wá fi àwọn méjèèjì yẹn fìbọn lé mi àti ọmọ ẹ̀ wọ́n fi lé wa lọ tó yẹ pé inú gbóhùn. Wọ́n lé yín àbọ̀ yìnyín sí. Wọ́n yìnbọn wọ́n fi ìbọn yín sí wa àti Òjó. sí mi àtòjò mo sọ wá yìí sí wa àwa gba bí wọ́n sì gba bí èmi ló síbi mo ò gbé bó na ṣe mo sọ wá dó bí wọ́n wá rí pé bàbá pe àyájọ́ ẹni ọba àwọn ẹni ẹ fẹ́ gbé wọn bàbá wọn sọ pé ọba lèmi ẹ lè gbé mi ó yẹ gbé mi lẹ̀. Wọ́n jẹsẹ̀ láláwọ̀ kọ́ mọ́lẹ̀ àwọn ẹni ẹ jọ́ wọn gbé wọn sílẹ̀ wọ́n ti gbé wọn sílẹ̀ wọ́n jọ́ wọn mọ́lẹ̀. Wọ́n jẹ́ wọn. Èwo tẹ́ ẹ̀ ṣe fídíò. Wọ́n jẹ́ ta ni mọ́lẹ̀. Àwọn tó jẹ ẹni ẹ mọ́lẹ̀. Ó wá ní ẹ̀yìn. Wọ́n ní ọba lèmi ẹ gbé mi sílẹ̀ ìyẹn jẹ bàbá jẹsẹ̀ lè mọ́lẹ̀ láláwọ̀ gbẹ àwọn ẹni ẹ súnmọ́ dà kan lulẹ̀ by the time kan tó ń rí ẹ mọ̀ pé wọ́n ti ní focus ẹ ti ní target ẹ tó bá wá wọ́n tún sáré dìde padà pẹ̀lú gan wọ́n tún yìnbọn sí bàbá padà gbàgbàgbàgbà ẹlẹ́kejì wọ́n tún fẹ́ gbé wọn bàbá ní ọba lèmi ẹ gbé mi lẹ̀ ọba ìlú ilé mi àní ẹ gbé mi lẹ̀ bàbá tó jẹsẹ̀ lẹ́lẹ́kejì wọ́n tún ṣubú again ẹlẹ́kẹta bàbá ní ẹ gbé mi lẹ̀ ọba lèmi bàbá náà jẹsẹ̀ mọ́lẹ̀ àwọn ẹni ẹ tún ṣubú. Bó lẹ wà ní gbogbo àsìkò. Ibi mo wà bí ilé mo ti yọjú. Máa kọjú ẹ máa kẹnu bí. Ilé mo ti yọjú. So mo sọ wá yọjú yẹn. Mo wá pé bọ̀ wọ́n á lóṣè àwọn èèyàn mẹ́ta wọ́n tóró mọ́ ẹsẹ̀ bàbá left. Wọ́n jẹ́ kán rí bàtà left bọ̀ bàbá ti sáré bọ́ àtòkè tá a ti fẹ́ bọ́ lẹ́yìn bàbá sáré yán bàtà right wọ́n ti sáré bọ́ yẹn ìyẹn náà fi du ara. Àwọn mẹ́ta ti wá tárí tóró mọ́ left bí wọ́n ti kó ẹsẹ̀ mẹ́ta wọ́n ti dì mú wọn jẹ́ kán ráyè wọn jẹ́ kán ráyè gbé ẹsẹ̀. Bàbá fẹ́ bọ́ bàtà. Wọ́n ní ká di left bí wọ́n fẹ́ gbé sókè wọn jẹ́ kán rí gbé àwọn mẹ́ta dì mú bó ṣe dì mú yẹn
báyìí ni wọ́n wọ́ bàbá lọ nígbà tán rí pé àwọn ò rí wọn gbé wọ́n wá ń wọ́ wọn lọ sí ìsàlẹ̀ ìyẹn lọ sọ́nà ìta ọba kọ́síbí wọ́n wá ń pariwo yèyé gbadé yèyé gbadé. ta ló ń pariwo yèyé gbadé? ọba yèyé gbadé yèyé gbadé yèyé gbadé wọ́n ti gbé mi lọ kọ́síbí náà wá pariwo ṣéun ìyún ọmọ wọn náà ní ṣéun yẹn ariwo yẹn la kàn gbọ́ mọ́ bọ̀ọ̀kan tó lọ yẹn pẹ̀lú ìbọn náà yìn lọ. kí ni bàbá wa sọ? ǹjẹ́ ó ní nǹkan kan tí bàbá sọ bóyá àwọn ọmọ ẹ̀kẹ́ wá àbí ẹ dúró àbí ẹ padà wá àbí mò ń bọ̀? wọ́n sọ fún àwọn àlejò pé àwọn bọ̀ pé kán tilẹ̀kùn ẹ̀yìn àwọn sọ bí àwọn bàbá sọ fún àwọn pẹ́ṣẹ́ ìgbà tán gbé wọn dé. àwọn àlejò tí bàbá ń tọ́jú. táwọn ìlú bàbá ń tọ́jú yẹn ní kán tilẹ̀kùn nígbà tán ti pariwo ṣeun tán ti pariwo àwọn èèyàn tán ni wọn bàbá sọ fún wọn pé kán tilẹ̀kùn àwọn bọ̀ pé àwọn bọ̀ padà ní ariwo nǹkan tán sọ mọ́ nìyẹn. ìbúlẹ̀ wa ti bókù wọn. abókù wọn níwájú igbó lẹ́gbẹ̀ẹ́ igbó níwájú ọ̀nà ìta yí bàbá lọ sọ́nà ta àgbòlú. báwo lẹ wá bókù wọn? àti bá a pé wọ́n ti gún wọn ní nǹkan lórí igi orí ẹ̀lẹ́jẹ̀ tí wọ́n dà lórí wọn gún wọn ní nǹkan lórí ní agbárí ẹni bá ṣe rókun ọmọ nìyẹn.